ilẹ̀ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹta ọdún 2025 ní ìpínlẹ̀ Edo ó ṣe àwọn èèyàn ní àhín pẹ̀lú bí àwọn Haúsá kan tí wọ́n pera wọn ní ọdẹ tí wọ́n ń kọ̀wọ́ rìn nínú ọkọ̀ nígbà tí wọ́n ṣe àyẹ̀wò wọn tí wọ́n bàbọn lọ́wọ́ wọn tí àwọn aráàlú sì dá iná sun àwọn kan nù wọn àwọn míì sá lọ o kó tó di pa àwọn ọlọ́pàá dé èyí la máa pẹ̀kẹ́lù ń dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa mo kí yín lamẹ́ríkà ní UK ní apá Asia lọ́hùn-ún ilẹ̀ adúláwọ̀ wa ń bí tẹ̀tí láǹfààní àti máa wò wá tàbí bí yòówù kó jẹ́ lágbàáyé Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ̀ ń pè mí lónìí ẹ̀ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ lójú òpó wa ń bí mo ní àgbàlagbà olóye kódà lámèyí tó gan tún ni wọ́n jẹ́ láwùjọ Prophet Femi Wahab mo kí yín o ẹ kú dédé àsìkò ìsà. mo kí yín olótù àti gbogbo àwọn tí ẹjọ wà ní studio ń bẹ àtàwọn tó ń gbọ́ káàkiri àgbáńlá yìí níbikíbi Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Àmín. bí ẹ ṣe ń gbọ́ wa bí ẹ ṣe ń gbọ́ iléeṣẹ́ Bẹ́mbẹ́yẹ́kẹ bẹ́ẹ̀ ṣe bá ṣe ń bí Ọlọ́run á máa gbọ́ ẹ̀yin náà lórúkọ Jésù etí yín á máa gbọ́ rẹ̀ kò ní gbọ́ bànújẹ́. gbogbo ẹni tó bá ròbí sí yín ìrí á jẹ́ tiwọn ẹni tó bá ròrè sí yín ìrí á jẹ́ tiwọn torí pé ẹ̀ ń fẹ́ràn iléeṣẹ́ yìí ò ń fẹ́ràn yín náà lórúkọ Jésù àmín. lára nǹkan tó sábà máa ń fa òwòwù tó máa ń dá wàhálà sílẹ̀ nílẹ̀ Nàìjíríà lónìí ó ní bí ojú táwọn èèyàn fi ń wo pé ìran kan ló dàbí tó wọ́n rí gẹ́gẹ́ bí èyí tó ṣe pàtàkì jùran míì lọ. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹta tó kọjá yìí níbi tí àwọn Haúsá kan tí wọ́n pera wọn ní ọdẹ tí wọ́n ti kóra wọn sínú ọkọ̀ rìn ní ìpínlẹ̀ Edo ní ìlú kan tí wọ́n ń pè ní Uromi wọ́n dá wọn dúró ìyẹn àwọn ọlọ́dẹ wọ́n sì ṣe àyẹ̀wò wọn wọ́n sọ pé àti òkè ọya lọ́n làwọn ti ń bọ̀ ọlọ́dẹ sì làwọn wọ́n bi wọ́n léèrè wọ́n ní ID card wọ́n ń kọ́ láti fi mọ̀ pé ọlọ́dẹ ni wọ́n ò rí yẹn fi hàn wọ́n ò rí yẹn mú síta ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí tú ẹrù wọn wọ́n bá àwọn ìbọn nínú ẹrù wọn èyí ló mú inú bí àwọn ọlọ́dẹ tí wọ́n sì fi kégbe síta táwọn aráàlú àti àwọn èèyàn kan fi dìde tí wọ́n sì dáná sun wọ́n lóòótọ́ àwọn kan sá lọ nínú wọn ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó fa òwúwọ́wù ààrẹ Nàìjíríà sọ̀rọ̀ lórí ẹ̀ tó sì ní ìwà burúkú gbáà làwọn tó dáná sun àwọn Haúsá yìí ni wọ́n wù àwọn èèyàn ńláńlá kódà tó fi mọ́ ilé aṣòfin ààrẹ ilé aṣòfin sọ̀rọ̀ wọ́n ní eléyìí kò dáa rárá lórílẹ̀‐èdè tó lọ́ba tó níjòyè àwọn èèyàn sọ̀rọ̀ ilẹ̀kùn àwọn olóṣèlú sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó fi sọ́nà méjì àwọn kan ní n táwọn olóṣèlú ń sọ yìí ó kù díẹ̀ káàtó àwọn kan ní ó dáa bẹ́ẹ̀ wípé láti mú kálàáfíà jọba ni ọ̀rọ̀ lélẹ́yìí o kí ni ẹ rí sí i. ṣé olótù èmi náà ka ìròyìn nítorí bí ọ̀sẹ̀ kan mo ka ìròyìn yẹn èèyàn kan sẹ́ǹdì ẹ̀ sí mi kémi sọ òtítọ́ fún yín kò ń ṣe nǹkan tó dáa torí ẹ̀mí téèyàn ò lè dá ẹ̀dá kan yẹ kó gbà á tó yẹ yín sìn. mo dẹ̀ máa ń sọ̀rọ̀ kan pé àtẹ bá rántí wá ní Ọ̀yọ́ Ayọ̀mọ́lẹ̀ Ìbàdàn mọ́lẹ̀ Abẹ́òkúta oníkẹta ni wọn kò sí ní tọ́ọ̀kì sọ ṣé gbogbo ẹ̀dá wà bẹ́ẹ̀ náà lórí bẹ́ẹ̀ kò tí gbogbo Haúsá ni ò dá o kò tí gbogbo Fúlàní ni ò dá ṣùgbọ́n láàrin èèyàn rẹ̀ èèyàn burúkú wà láàrin èèyàn burúkú èèyàn rẹ̀ wà ṣé wàá rí wọ́n tẹ̀ ń bá ròdùdù fọ̀ àhọ́ra dégungun ìyẹn ló fa nǹkan táwọn ará bí ẹ náà ṣe ṣùgbọ́n kì í ṣe nǹkan tó bójú mu ṣé bí ẹ ṣe ń wò mí mo fẹ́ kẹ́ everybody gbọ́ nǹkan tó ń fẹ́ sọ dáadáa kò sí ní àjọ tí wọ́n láyè tí ò ní ìtumọ̀ mo ṣe bá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ mo ní Haúsá tó jẹ́ ọmọ fún mi tẹ́kẹ́ dáàdì ló wá ń pè mo ti kí bàbá Haúsá kan ní last week bàbá yẹn ti wọ 91 years mo ṣe ó yà lẹ́nu sunkún ni pé láti jọ́ yìí tí mo ṣe wà láyé iṣẹ́ mo ṣe rántí o ilẹ̀ Haúsá ti èkó láti jọ pàdé tí ọmọ yẹn yín sìn mo ní Haúsá tẹ́ pé àbúrò ẹni tó jẹ́ àbúrò fún mi ló fẹ́ bímọ ọmọ ẹ̀ néfì ni tó máa ń pè mí ṣé ń gbọ́. àgbọ́yé.
ó yẹ fàyọ̀ ń bẹ̀ ni pé àwọn tó dá wà tẹ̀lé Fúlàní kan ló kọ́ mi kíni nígbà tó máa lékún nígbà wàhálà Abíọ́lá kankan yẹn wọ́n ti wà lábàá ṣe bàtẹ́bàtà níbi ìkan kíkan dá taxi ló bá ní taxi bá ti dúró báyìí where anywhere ó ní fún 20 naira olóyè kò ní ewu Fúlàní ló kọ́ mi lọ́gbọ́n yẹn o. pé anywhere àárín yóò yé mi sà. taxi bá wà ní wàhálà lọ́kọ́ báyìí ó ní taxi dúró taxi bá ní where ṣíṣílẹ̀ kó wọlé anywhere bá ti gbé tó ṣe ọ̀dẹ̀ fún 20 naira nígbà yẹn lọ olóyè kò ní kú o Fúlàní ló kọ́ mi o. ṣe rí bẹ́ẹ̀ so mo understand pé nú bí àwọn èèyàn ẹ̀rẹ̀ sọ̀rọ̀ kan ẹ ní àwọn kan ní opportunity jura wọn lọ ní Nàìjíríà wọ́n fi àwọn kan kẹ́ àwọn kan àbí kọ́ tẹ́sán kọ́ nìyẹn. ẹ rí mo sọ̀rọ̀ kan lóòótọ́ lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbàtà dá wa kéré kò rí bẹ́ẹ̀ o gbàtà wa kéré kò rí bẹ́ẹ̀ ẹ rí i pé a máa rí àwọn Yorùbá níléeṣẹ́ ńláńláńláńlá tẹ bá rí nígbà máa rántí gbà yẹn nínú rélùwé la bàbá fi kọ́ nípò lè lábẹ́kúta lẹ́kọ̀ọ́ iṣẹ́ rélùwé náà ń ṣe bá rántí. ṣé rí àwa yìí náà láfa gbogbo ọ̀kan ìwà Yorùbá ọ̀dọ́ kìnìyàn ọ̀kan Yorùbá o Uromi lẹ́ ń sọ o ṣùgbọ́n sátánà ànátánà nìkan tá à ń sọ yìí Yorùbá ọ̀nà ti ń pè ìwọ̀ oòrùn àbí àti ìlà oòrùn òun ni à ń sọ ń pa yìí. gúúsù àtàríwá. gúúsù àtàríwá ṣé rí àwọn èèyàn ń pàdánù ẹ̀mí wọn gan lọ́fẹ̀ẹ́ wà ara bí ẹ náà tí òyìn yìí ti wá ní túnṣe Ondo State ṣùgbọ́n two wrong can never make right mi tí wàhálà ti wà ní pé ṣe rí ẹ̀yà Haúsá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣiṣẹ́ bí wọn ṣe Nàìjíríà o ṣùgbọ́n àti pé wọ́n ti ń sọ èdè wọn wọ́n ti bìlẹ̀ pọ̀ mọ́ ìyá wọn ni bá ti pé wọ́n ti ń jọ ọjọ́ ń kírun papọ̀ wọ́n ti bìlẹ̀ pọ̀ mọ́ ìyá wọn ni ẹ má dẹ̀ gbàgbé Haúsá àtọ̀ sí Fúlàní o Fúlàní lédè tí wọn fùfú dè náà ń pè ó kò ń ṣe Haúsá o ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn náà àwọn tí ò yé tó jẹ́ mùsùlùmí nínú ilẹ̀ Yorùbá tọ́rọ̀ ò yé dáadáa náà sọ pé ṣàríà mi tó yé wọn dé ni o bọ́n ṣe gbọ́n lẹ̀ Haúsá Fúlàní ẹni pé gbogbo ẹ̀mà pátápátá lẹ̀ Haúsá Fúlàní bẹ́ẹ̀ Haúsá ló nílùú ẹ̀ kí náà fi ń pe ẹ̀mà wọ́n bá ọkẹ́ àwọn olórí ẹ̀sìn wọn mọ̀ kúráǹgì yìí lọ láti bẹ̀ lọ pọ́njọba lé wọn lórí wọ́n bẹ̀ sí ní dominate wọ́n bẹ̀ sí ní control bábẹ́ ṣe nǹkan sìn ẹ̀mà ni bájẹ́ nǹkan sìn àdéhùn dìde ẹ̀mà yìí dẹ̀ rí Fúlàní dìde ó mọ̀ kí ó jù wọn lọ ó wá ń rúùlù wọ ṣe rí bẹ́ẹ̀ yẹn sìn ìyẹn làwọn èèyàn ṣe ń kéde kí wọ́n kórìíra Yorùbá wọ́n kórìíra ẹ̀sìn Islam ṣùgbọ́n ìkọ̀kan ló máa ń jẹ́ pé èèyàn gbọ́n wọ́n ti ń sọ nípa pé ṣàríà nǹkan báyìí lórí òye àtẹ̀yìnwá tó ti ń bá bọ̀ làwọn náà gbé wá. torí gbogbo bá yá sí wọ́n lè pé kíní kan wà tó ń mọ̀ wọ́n máa yan àwọn arábì náà sípò pé nígbà pé orí ẹ̀sìn ní àtọ́mọ̀ tó ń ṣẹlẹ̀ wọ́n lè dominate. tó yẹ yín sí ìyẹn ni wọ́n ti sọ bẹ́ẹ̀. ṣé wàá rí ìtẹ́mi fẹ́ sọ ni pé lóòótọ́ ni pé wọ́n dominate jù wá lọ. ṣé rí kíní ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ látàrí Babangida ni. lẹ́yìn Babangida wọn aláìtí ń ṣẹlẹ̀ nígbà wọn ti bẹ̀rẹ̀ sí ní hùwà bí ló jẹ́ kí wọ́n pe kí nìkan ní quota system ẹ̀rọ Haúsá àpìtẹ́ ṣe bí there was a time nígbà wàhálà ṣẹlẹ̀ ní àdúgbò nígbà tó wà lẹ́kọ̀ọ́ ẹnì kan ṣe kan sí ìyàwó mi gbà yẹn mọ́ lọ bí àwọn sójà níbi tí wọ́n káàpù sádùúgbò wa mẹ́ ẹni tó lead àwọn sójà yẹn wá kò gbọ́ English dáadáa mo dẹ̀ ra àwọn graduate sójà tó wà látọ̀ tẹ̀lé mi táwọn yẹn sọ good English wọ́n á ń bè lọ́wọ́ yẹn ní ẹ̀gbọ́ that is life for you ibo dẹni so quota system tó yẹ yín sìn tẹ bá dénú sójú ọlọ́yẹ̀ jẹ́ pé àwọn yẹn máa kàn sọ̀rọ̀ ọkọ̀ máa ń wò wọ́n Tinubu tẹ̀ ń wò yẹn in tó ṣẹlẹ̀ jù láìfẹ́ láìfẹ́ number one tẹ́lẹ̀ mi ò kì í understand ó dẹ̀ mọ̀ pé àwọn tó ń kó síra ẹ̀ wọn ò nífẹ̀ẹ́ òun wọ́n gbọ́dọ̀ máa lókè number 6 bí asọ̀rọ̀ kì í ṣe wà yẹn sìn wọ́n ṣe ń gba àwọn òṣìṣẹ́ síbẹ̀ ni pé kóta ti sẹ̀nà fún òṣìṣẹ́ síbẹ̀ Haúsá máa wà Yorùbá máa wà Ìgbò máa wà ṣùgbọ́n Haúsá àwọn tó pọ̀ jù bí population pọ̀ jù wọ́n ṣe ń gbòṣìṣẹ́ sí so ọgbọ́n làwọn náà fi ń ṣe kinní yẹn ọgbọ́n òun náà fi ń ṣe torí wọn á kọ́rọ̀ láìfò tí wọn náà first wọn tó ru anybody pé ẹ̀mí tèmi gangan tó bá bọ́ngọ̀ sọmi yẹn sì so kinní yẹn ti wọ́ ti pẹ́ so onírú àwọn Sunday Igboho ti ń pariwo Yorùbá nation àwọn èèyàn ń pariwo gbà yẹn Abba Kyari tó jẹ́ pé minister of petrol leon bẹ́ẹ̀ kó ti yọ ó ń wo pé tó ń bá yọ ń gbà ìwàlà máa dé ni so ó ń fi ọgbọ́n tó ṣe bí Nàìjíríà Yorùbá ọ̀ṣẹ́ ss leader àti ṣe gbogbo nǹkan bàbá yẹn fi ọgbọ́n ṣe ni tí ọmọ yẹn sì kí ni yẹn ti wọ́ lóòótọ́ àwọn èèyàn lọ́pọ̀ tó ti jù wá lọ kò sí tó máa kàwé àwọn sáà tí ò ní iṣẹ́ ṣe kò sí wọ́n ti pọ̀ tó yẹ wọ́n á ríṣẹ́ kí ló dẹ̀ fa ni pé àwọn wò wípé wọ́n fi hàn kọ́lé jí wọn ok ẹ̀yẹ wo
cut off mark bá fẹ́ wọ fásitì ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni ó yàtọ̀ sí tilẹ̀ Hausa kẹ̀kẹ́ rí iṣẹ́ kan náà fẹ́ jọ ṣe lọ́jọ́ iwájú ẹnu ẹ̀rọ ẹgbẹ́ abẹ́yẹn wo ìṣèwọ̀ kan fẹ́ ṣe láti Ìlọrin lọ bẹ́ẹ̀ yẹn kódà kò ní 100 bẹ́ẹ̀ láti ló máa wà ó. bẹ́ẹ̀ni ẹni báyìí ní 150 ní àwọn ní kò ṣiṣẹ́ wọ́n ní kò inú 200 mi gan ọwọ́ ẹ̀ ní òtó ní àwọn iléèwé mi rí. wọ́n dẹ̀ máa sọ fún ẹ pé ẹ bá dọjọ́ wájú dẹ̀ rí tí wọ́n fẹ́ wọ iléeṣẹ́ kan náà rí àwọn tẹ̀jọ́ tó ní 100 yìí ó alọ́mọdé ọ̀gá mẹ́. ṣàwa lè sọ pé wọ́n Nàìjíríà náà ṣì rí báyìí. olótù Nàìjíríà kan lámọ̀ tó wà lóko táwọn gbogbo àgbáyé àwọn Nàìjíríà méjì ṣe rí ọ̀rọ̀ yẹn tẹ bá ní ká máa tu lọ ọ̀rọ̀ pọ̀ lẹ́ olótù ṣe rí ibi tí wàhálà ti wà kọ̀ọ̀kan ẹ jẹ́ ká padà síbi tá a ti ń bọ̀ sí àwọn Fúlàní tó ń pa àwọn èèyàn kiri àwọn ẹran tó fi ń jẹ kó kiri ṣé wọn kan làwọn alápàtà tó lọ́ọ́ ra ẹrin lọ́wọ́ wọn tó ń bá rọjà tàṣà wọn tó sọ́dọ̀ wa ẹ sọ̀rọ̀ ni ara tí mo sọ ń pa Yorùbá nìyẹn individual ambition olóńdà aláàmù tí ló lè kọ́ sọ ń gbà kan ṣé wọn pé àwọn tó ń kẹran yẹn mi lè lọ ọdún kan lójú títì mi lè lọ ọdún méjì wọn dẹ̀ ń pẹ́ àwọn ẹranṣẹ́ bímọ wọn ń tà àwọn olóhùn rà àwọn alápàtà ni àwọn olóúnjẹ wọn àwọn iná là ń jẹ wọn. nǹkan tó mọ̀ sọ yẹn sìn ní tó tún wá fọ́ọ̀nì ni pé àwọn Fúlàní tẹ̀ ń wò yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá tún ra ẹran sí kí àwọn kan bá wọn ṣe tó tún fún wọn lówó oṣù ṣé ẹ̀ẹ́dẹ̀ lè mọ̀ wọ́n Fúlàní tó kó nù wọn ó yẹ ọ̀rọ̀ mẹ́wàá pé ló mú dání ó tó padà ṣẹlẹ̀ ẹ̀rọ máa lọ 50 lẹ́yìn àwọn ló ń rà àwọn tó bá fi rà á lọ gbó fún wọn pé bàbá mi tọ́jú owó rẹ̀ wọ́n mọ̀ ṣe yín wọn o kí ló tà ṣe fẹ́ràn ara wa gbogbo nǹkan yìí àwọn ọba wa wọ́n níṣẹ́ ṣe kì í ṣe tó ń ṣe síra wọn ló má tà àwọn tẹ̀ ń ṣọba lórí gangan náà ń kú yìí torí àwọn gọ́fúnà àwọn kìnìún yẹn administrative àwọn wà lókè ni ẹ̀yin lè wà nísàlẹ̀ tẹ̀ ń súnmọ́ àwọn èèyàn oúnjẹ tó wọ́ Nàìjíríà n tó kọ̀ sí ẹ̀ náà rí nà n tó kọ̀ sí àwọn àgbèlè lọ́sọ́kọ mọ́ nígbà yẹn tí àwọn tó wà lẹ́kọ̀ọ́ ń dáko sílùú wọn wọ́n dẹ̀ máa lọ orílẹ̀ kọ̀ọ̀kan wọ́n máa lọ mú gàrí wá wọ́n máa lọ mélùbọ́ wá wọ́n á lọ mẹ́gùsí ẹni tó wà nínú òkè gan lè dáko because wọ́n ń pa wọ́n bẹ̀ so tẹ́jọ́ bá wá dáko sí ní táwọn yẹn ń kọ́fà láàrin ìlú báwọn ti fẹ́ kọ́fà ṣọ́ọ̀ṣì rí bẹ́ẹ̀ yẹn so kò sí nǹkan tá a lè ṣe kọjá pé ẹ̀ gbọ́ mi àwọn ọba yẹn gangan lọ́yẹ̀ tó ṣe mítì ìgbìkìlà àwọn lè ṣe bẹ́ẹ̀ kẹ́ ìjọba tó yẹ pé àwọn pọ̀lìtíkà àbọ̀tún náà ló gbé síbẹ̀ so owó kí ni ẹ ó rí bákan so mo ń gbọ́ yín olóòtú ẹ fẹ́ sọ̀rọ̀. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Uromi yẹn. àwọn kan ní tá a bá gbàgbé ní ìpínlẹ̀ Edo ní ìpínlẹ̀ Ondo àti Èkìtì tó jẹ́ tápà àtọ̀dọ̀ wá ń bí wọ́n ní àìmọye àwọn tí wọ́n pàdánù nínú igbó àìmọye àwọn tó ń rìnrìn àjò tí wọ́n pàdánù nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ táriwo pọ̀ gan nígbà yẹn wọ́n ní àwọn tó jẹ́ adarí ní Nàìjíríà wọn ò máa sọ̀rọ̀ kan lọ́nà tó yẹ kí wọ́n gbà sọ̀rọ̀ wọ́n ní wọ́n bẹnu àtẹ́lu àwọn tó ṣekú pààyàn yẹn pé ṣe ni àwọn kan bẹnu àtẹ́lu wọn ṣùgbọ́n ṣe ni wọ́n ń fọgbọ́n ṣe é bákan tí wọ́n ò sojú abẹ níkò bí irú bí wọ́n ṣe ṣe ní ìpínlẹ̀ Ẹdó yìí wọ́n ní eléyìí wá jẹ́ kó inú mọ́ bí àwọn ẹ̀wà irú kí wá ní gbogbo eléyìí ṣùgbọ́n gbogbo ẹ̀ ẹ ti sọ́lẹ̀ kan ẹni àtilẹ̀ náà ló ti wọ́ wá ibi tọ́rọ̀ wá dé yìí ọ̀rọ̀ Nàìjíríà lásìkò tá a wà yìí ibi gẹ́gẹ́rẹ́ ló wà tí ó bá jẹ́ fi ṣe kẹ̀ díẹ̀ báyìí ń táwọn èèyàn ń dúró dènù kí gbogbo ẹ̀ ó kú fún lè fọ́jú pọ̀ ṣùgbọ́n ibi tọ́rọ̀ wà yìí ǹjẹ́ àwọn olóṣèlú yìí ṣàlè sọ pé wọ́n mọ̀ sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yẹn ni. ẹ ṣe olótù ṣe rí nǹkan tí ẹ sọ orí bẹ́ẹ̀ mọ̀ pé gbogbo arábì náà ṣe rí kíní kan wà tó hàn fẹ́ ti Nàìjíríà tí gbogbo èèyàn kan wọ́n sọ pé rìfáàrì Nàìjíríà ń ṣiṣẹ́ wọ́n ní epo wá sílẹ̀ wọ́n sọ pé subsidy wọ́n ṣàtúnṣe gbogbo ẹ̀mí kan wò wọ́n ṣe rí Tinubu gbogbo àwọn olóṣèlú ẹ̀kọ́ lápáta interest of the party ló máa ń gbé sójú. interest of the party. interest of the party àgà àyìntàfẹ́ lọ lẹ́ẹ̀kejì kí ló fà á ó ní pé gbogbo èèyàn mọ̀ Tinubu kan dẹ̀ mọ̀ pé Buhari ti fi gbogbo epo táwọn Nàìjíríà tó ti fi yáwó
ṣe ń wa epo yẹn báyìí àwọn olùkọ́ ló ń wà lọ́ngbà because wọ́n ti fi gbogbo ẹ̀yáwó ṣé ń gbọ́. àgbọ́yé. kódà kébo wa wọ́n kọjá tàbí ó máa difficult láti ti di benefit because gbèsè wà lẹ̀ kí ọmọ yẹn sì. ṣùgbọ́n àwọn náà yáwó sí ni àwọn tó wà ń bẹ̀ báyìí náà àwọn náà tún yákùn ni. wọn ò ṣe ní yáwó báwọn náà fẹ́ ṣèjọba nígbà tí ó bá sọ́nà àbáyọ wọ́n ṣe wá gbogbo ọ̀nà ni iná ṣe ń gbé interest lórí call wọ́n ṣe ń gbé cross interest lórí kí ló ti ń pè iná ti gbogbo ẹ̀ because wọ́n ń wo ọgbọ́n tó lè dà ṣọ́ọ̀bù yẹn sì because gbèsè ti pọ̀ jù wọ́n dẹ̀ fẹ́ yà lówó collateral tó ń lò ń gbà yẹn kúrò ọ̀nà fi ń ṣe collateral ẹgbẹ́ Dangote náà sì ọ̀nà orí kò láti lókun láti máa ṣe because kò sọ́nà tó lè gbọ́gbọ́n tó lè dà ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ká lọ bí tí à ń bá ọ̀rọ̀ bọ̀ ṣe rí àwọn èèyàn Ọlọ́run kò ṣàánú wa ni ṣe rí ẹni nígbà tó ṣẹlẹ̀ sí àwọn Yorùbá sátánà ẹ̀jálẹ̀ Ondo State ní south west bí wọ́n kàn fọgbọ́n ẹgbẹ́nu sọ gbẹ̀ngbà tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n ṣe báyìí. ẹ wúrú tọmọ bàbá Fásórántì. tí ẹ bá wò dáadáa Ọlọ́run ò dá bákan náà ẹ rí i pé ní south bí báyìí we are calm person ẹ bá wò dáadáa we are calm people bẹ́ẹ̀ tí ọ̀dọ́ tí wọ́n ń bẹ̀ yẹn they are arrogant people I'm talking about many of them ẹ bá wò dáadáa. ṣe lápò kí o yà bí. bẹ́ẹ̀ ni ẹ rí i pé ìwà tí wọ́n yàtọ̀ sí tiwa sọ́ọ̀bù yẹn sí wọ́n máa ń ṣe nǹkan gẹ́gẹ́ bí arrogance bí contact ọ̀dìjà ṣùgbọ́n dọ̀tún àìbá a máa fẹ́ lo bí ọgbọ́n intelligent láti fi settle matter mi sọ pé gbogbo abẹ ọ̀pọ̀lọpọ̀ wà so tó rọ̀ bá ti wá rí báyìí lọ́dà bí kí bàbá kan kó bí wọn púpọ̀ sí ni bí ìyàwó àṣẹlẹ̀ tí wọ́n tẹ̀ fẹ́ ṣe nǹkan ẹni tó káàmù yẹn ní akọ́lọ́ bá náà pé wọ́n ti níbi tí mo bá ẹ sọ̀rọ̀ ó mọ̀ kọ́kọ́ ló jẹ̀bi o ṣùgbọ́n létà á padà báyẹn náà wí ṣùgbọ́n tó bá ní kàn gbé bẹ́ẹ̀ yẹn ṣe pé àánú wà láwọn yẹn nílẹ̀ Haúsá táwa ṣẹlẹ̀ ẹ̀sìn ó lè di wàhálà kọ́lẹ̀ tó ń ṣẹlẹ̀ ẹ̀sìn àwọn tó yẹ kó tún máa padà kú á tún wá wọ́ sí. ṣé ń tẹ́ wá ń sọ báyìí ẹ má bínú ṣé ń tẹ́ wá ń sọ báyìí ni wípé àwọn ará òkè ọya lọ́hùn yẹn wọ́n lè jùjọba fúnra ẹ̀ lọ. irọ́ ìsọmọ́sọ ìwà ènìyàn ṣe rí torí pọ̀ ní ṣe kankan àwọn ìjọba yẹn ṣùgbọ́n wọn ò fẹ́ ṣe torí kíni torí ìtàn táwọn náà fẹ́ jẹ ìyẹn wọ́n sọ fún yín pé pátì òun náà gbé sórí tó yẹ yín sí pátì pé tí n bá sọ̀rọ̀ báyìí ó lè dọjọ́ iwájú kọ́ bá fòótì fún mi tí n bá ṣe báyìí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ìdí mo ti kọ́fà lóyìnbó ni pé èèyàn náà kọ́ máa ń rò èèyàn náà kọ́ máa ń rò kan tó rò tẹgbẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ wa ẹgbẹ́ náà kọ́kọ́ máa ń rò because àwọn lọ́fà wọn débẹ̀ so bí ẹ wò ó sì àwọn kan ń sọ̀rọ̀ ó sì wọ́n nígbà kan ń ṣẹlẹ̀ Tinubu ó gba France lọ Shettima ó gba Senegal lọ ṣé ẹ kó rí bẹ́ẹ̀ kí ni kan tó bá fẹ́ kí Nàìjíríà dá ọmọ ọ̀tán ẹ̀kọ́ ṣe òun ni Sunday Igboho sọ ń gbà yẹn lọ ìyẹn ló sọ ń gbà yẹn ṣe rí tó máa ní wọ́n fẹ́ kékeré yẹn dá òun ni pé kán sọ ìlú yẹn di regional government. kóníkàlùkù dá dúró. bẹ́ẹ̀ ni kọ́ wá ní agbára lókè kọ́ máa lọ deliver fún nítorí bá ti rí lọ́dọ̀ tiẹ̀ o iye báyìí ni o afẹ́ state kọ̀ọ̀kan region kọ̀ọ̀kan o bẹ́ẹ̀ tí máa wá ṣe lọ́dọ̀ yín. so ṣùgbọ́n sìn ẹ má ṣàkíyèsí dáadáa tẹ bá pé 90,000 ọlọ́pàá tó wà Nàìjíríà lẹ́nu Hausa Fulani ló máa jẹ́ bí 70 or 80 bẹ́ẹ̀ ẹ̀ náà mọ̀ bẹ́ẹ̀. wọn rẹ̀ ní jẹ́ pé púrúùtù lásán o bí ọ̀gá lọ́fà máa jẹ́ ammunition nkí àwọn ló wà wò so tí ò bá ṣọ́ra ẹ̀ wọ́n ní abẹ́rẹ́ sọnù abẹ́ṣọ̀gbó lọ́wọ́ ẹ̀ tí a ṣẹlẹ̀ á ju abẹ́rẹ́ lọ ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan kò tó yẹ pé police force nìkan tí èèmọ̀ gbogbo force pátápátá ẹ̀mí ẹ̀ wá fìránṣì pọ̀ ara bíi tẹ̀bá wà nípò wọn yẹn èèyàn àfọ̀gbọ́n ṣe é ni so ìtọ́ yẹ kọ́ máa ṣẹ́rí èmi o mo rí i pé wọ́n ti ń dọ́gbọ́n kínní yẹn ó kàn jẹ́ pé wọ́n lè sọ direct ni ẹ rí i pé Lagos State ń sìn ọdún 50 tí wàá tẹ̀jú bẹ́ẹ̀ lọ gbogbo owó tó wọlé sí Nàìjíríà bẹ́ẹ̀ ló ti wá ṣé mo bẹ́ Lagos State nìkan Ọ̀yọ́ tó yẹ pé kò ló wọ́n ti ń dọ́gbọ́n ṣe kínní yẹn bọ̀ ẹ rí i pé ifun Central Bank wọ́n ti fà lẹ́kọ̀ọ́ ṣe yìí sì gbogbo nǹkan tẹ́ pé lè lọ́jọ́ iwájú àwọn náà ti ń dọ́gbọ́n kínní yẹn ṣùgbọ́n nítorí kan rí ká ní pé wọ́n bá ṣe dáadáa gbà yẹn tó ti wú dáàbọ̀ tẹ́kù lẹ́yẹ ni wọ́n yẹ kán ti jà fún àwọn olóṣèlú wa èyí táwọn náà ṣe bẹ́ẹ̀ ló pọ̀ jù mọ́sọ́lẹ̀ kan pàtì ló ń gbé sójú yóò rà àmọ̀tẹ́kùn yẹn kán ró wọn lágbára ni kọ́ bá aṣọ inú igbó wọn káàkiri tó wọ́n ṣe yẹn àwọn ọ̀dẹ̀ sọ ọjọ́ kan ṣebí Gani Adams wà ń bẹ̀ ọkàn ń wọ ẹlòmíì bá ẹ mọ̀ pé ìjọba ṣòro bá jà ni ìjọba ṣòro bá jà wọ́n á rò pé yan
rògbò èèyàn tó bá ti gbàgbàgbà gbọdọ̀ wọlé ẹ lọ ìjọba dẹ̀ rèé ọlọ́pàá máa wà á ta ló jẹ́ kó àwọn ọlọ́run ṣe wọ́n lọ gbé òkú ẹ̀ sílé anybody ohun májọba jà kó jáde náà. So gbogbo àwọn Gani Adams yẹn sí yẹn gbogbo ọdún wọn náà dùn gbogbo àwọn sọ́ọ̀bì ìlú yẹn ní wọn náà dùn àwọn olóṣèlú kọ̀ọ̀kan ṣùgbọ́n tó wà ń dùn mí ni pé àwọn tó wá jẹ́ lágbára ẹrú bàbá ọ̀dọ́ yín yẹn tí kò yẹ kó sọ̀rọ̀ tí ń kọ báyìí ṣe gbọ́ kó sọ ń pa ẹ̀rí nígbà tí wọ́n fi nígbà tó dóko díẹ̀ ṣe ti rí ara tí mò ń sọ nìyẹn mi ò gbé lágbára dé yẹn òun lè kó dìde fún kínní àbí mo parọ́ ẹ̀ ní rí bẹ́ẹ̀ nígbà tó ní gbòó dẹ̀ bu owó níbẹ̀ sí sọ̀rọ̀ pé kò yẹ kó sọ̀rọ̀ ṣe gbọ́ àwọn ọkọ̀ àtẹ́kọ́ máa jẹ́ kéèyàn ṣinú bí bàbá yẹn gbá Hausa náà wọ́n dẹ̀ bẹ̀rù ẹ̀ kílẹ̀ ibi tó ń pa àwọn èèyàn yìí àwọn èèyàn òrókò dání náà bàbá yẹn mọ ogun nǹkan kí ló tí ò ṣe sọ̀rọ̀ sí ẹ̀ ẹ̀kọ́ máa kọ lẹ́tà ntí ò káràlú la máa kọ lẹ́tà lé lórí ẹgbẹ́ ẹ̀rọ. open letter wèrè wo nìyẹn bí ń pa àwọn èèyàn ẹ̀kọ́ kan Fúlàní ló ń kẹ́ràn jáko ó ṣe tí Hausa kó bá wọn sọ̀rọ̀ mbẹ́ ẹ jẹ́ ká bára wa sọ tọ̀rọ̀ àwọn èèyàn tó lè ṣe oríṣiríṣi nǹkan tó lè kí nǹkan yẹn ṣe ìyíwá wọn sọ̀rọ̀ irú gọ̀wọ́n náà wà bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ so gbogbo àwọn tó lè ṣe bí ẹ má bínú mo rántí ọ̀rọ̀ kan tí Goodluck Jonathan ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ tó sọ ó ní ó rí ààrẹ tó ti jẹrí ní orílẹ̀-èdè yòówù ní gbogbo àgbáyé tó máa sábà dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè lẹ́yìn ìgbà tó bá ti kúrò lórí ipò yẹn mo á dúró mo rò títí pé ó dàbí tóòtọ́ ní kíní yóò sà kí lẹ rò pé ó fà á tí wọn fi ń sábà fẹ́ dá sí gbogbo àwọn tó ti jẹ ààrẹ tẹ́lẹ̀ tàbí jẹ kíní níbi kan wọ́n á dákẹ́ wọ́n á máa wò báyìí ni kí lẹ rò pé ó fà á náà. ń bọ̀ nípa àwọn náà ní skeleton comboard náà tí wọ́n sábà máa ń fà á nìyẹn wọ́n mọ̀ pé tó bá tu lọ tu bọ́ sí àwọn ò ní immunity mọ́ wọ́n á tú kíní ẹ̀ nígbà lọ ààrẹ sí wọn. àwọn náà sáfara wọn rìn wọ́n tó ń ṣe for example sì wọ́n ní kò sẹ́ńtà abúyẹ̀ ẹ̀rùn mú tí ò ní ta sánsán àwọn náà mọ nǹkan táwọn ti ṣe sẹ́yìn wọ́n mọ táwọn tẹ̀sí gbọ́n tẹ́mi kan rí ni pé èèyàn ní sọ̀rọ̀ ẹ̀yà èèyàn là ń sọ ń pa èyí torí mo ti máa sáwọn èèyàn lè bá sọ pé kò yẹ kí n máa ṣe kí n máa ní ìmọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ní Yorùbá lọ́lọ́run dá mi o gbọ́dọ̀ kọ́ tíǹkì Yorùbá náà force before anything because ibi tí mo ti jáde wá nìyẹn fún mi yẹn sìn mo ń bá ọmọ mi kan sọ̀rọ̀ ní Kano ASP ọmọ ló jẹ́ fún mi o Hausa ni o ṣùgbọ́n dáàdì mi ló wá ń pè mí tọrọ mi nìyẹn bí sí ìyẹn ti kú tó ó wá ń sọ àwọn ọ̀rọ̀ fún mi Yorùbá la má jọ ń sọ ó dẹ̀ Hausa torí pé Hausa ni bàbá ẹ̀ ìyẹ́ lọ́mọ Ọ̀yọ́ so ó wá ń sọ àwọn ọ̀rọ̀ kan ló wá ń sọ fún mi pé gbogbo tó máa ń sọ ńgbà tí mò ń kéré yẹn wọ́n á ru ọ̀rọ̀ yẹn sí pé báwo mo ṣe mọ nǹkan yẹn wọ́n á sọ fún mo ní o mọ̀ pé tẹ́yìn bá kéré bá ń sọ̀rọ̀ táwọn àríkọ́lẹ̀ yìí rí gbàmí tó bá lọ ní káwọn làwọn àríyàsí yọ káwọn yọ abẹ́sí ní sọ̀rọ̀ báyìí wọ́n máa ń gbọ́n tó wúyò àwọn ìlú ẹ̀kọ́ ń gbọ́ Yorùbá wọ́n dẹ̀ máa sọ oríṣiríṣi táwọn àbíjọ́ láti bá ṣẹlẹ̀ ní Kánò tó ń sì yẹn sọ fún mi ṣe rí àwọn àgbààgbà Yorùbá bí àwọn ọba aládé bí àwọn ọba Básanjọ́ yẹn bí àwọn bàbá Ládọjà àwọn tó dàgbà tó ti jàgbá yẹn èyí kan wò pé kí ìdá lè ṣe sí kínní kán lè gbé entran bí Ọọ̀ni of Ifẹ̀ kán lọ bá ààrẹ kán wá pè méjì gbogbo àwọn àgbààgbà ìlú káàkiri náà kán wá sọ pé irú nǹkan báyìí kí ni wọ́n ṣe sí because òṣèlú àwọn arílò nílò yẹn o àwọn tó kàn ló dẹ̀ mọ́. irú ọ̀rọ̀ tẹ́ sọ yìí. ẹ wá wò ó sí o nǹkan ò tí ì wọ́n Nàìjíríà o ṣé bí Amẹ́ríkà ti bẹ̀rẹ̀ wàhálà wọn ẹ̀ rí nǹkan tó máa ṣẹlẹ̀ kọ́dún tó parí ṣe mo sọ nínú fíṣàn lóyún tí mo sọ fún yín pé àwọn àrí nǹkan tó máa padà ṣẹlẹ̀ because àwọn èèyàn import nǹkan wọ́n tún ti gbé duty lé lórí ìsìn èyí táwọn àlóko wọn ò lè dóko báwọn nìkan ti wá fẹ́ rí ẹnu ẹ̀ sọ ṣùgbọ́n gbọ́ yín olótù. nígbà tẹ́ ń dárúkọ àwọn àgbààgbà Yorùbá bí àwọn ọba nǹkan pé kí wọ́n dìde dárúkọ Olúwo kí ló dé. Olúwo ọmọ kékeré ọba lòun náà àti àwọn Olúwo wí àwọn àgbààgbà Ọbásanjọ́ à ń sọ̀rọ̀ Ọbásanjọ́ ẹ sọ̀rọ̀ Olúwo Olúwo tẹ́tírì Ìwó nìkan ló lágbára lórí tó lè pàṣẹ lọ́yẹ̀ Ifẹ̀ ìlú ẹ̀ ọba ìlú Ìwó ni náà. ẹ ṣe Olúwo máa ń sọ pọ́n ló ń sọ pọ́n ló ń fi Ọọ̀ni jẹ. nínú sórí ìtànsán ní fámìlì wọn nìyẹn kò ń ṣe pé láàrin àwọn èèyàn stupid náà àwọn èèyàn stupid wọ́n sọ pé Ifẹ̀ Oòduà Ifẹ̀ Oòdáyé Olú Ìwó ọba ìlú Ìwó nìkan ni náà kí ló lọ pàṣẹ nílá ni ọ̀nà Ifẹ̀ pàṣẹ fún Ìlá ọ̀nà Ifẹ̀ pàṣẹ fún Ìlá. ṣùgbọ́n. because ọba tó ń fọba jẹ làwọn yẹn kò sí àwọn ọba kéèké là ń sọ ń pa ẹ first class ọba làwọn
irú àwọn yẹn lẹ́ẹ̀kọ́ dìde ṣé bí láyé àwọn ìjọba ológun ṣé bí Ọọ̀ni Ifẹ̀ ṣíjú adé ń gbà yẹn lọ́hùn ọba Aláàfin wọ́n máa lọ bá Abacha náà. orí àpèrè ṣé Olúwo gbà yẹn lọ́bẹ̀ ni òun kọ́ tó bẹ́ẹ̀. orí àpèrè Olúwo ṣé kìí ṣe mi sọ̀rọ̀ ọba tó wà ń bẹ̀ báyìí o orí àpèrè yẹn ni mo ń sọ o ṣé kìí ṣe first class ara àwọn tó ń pè ní first class ọba ni. ẹ lè fi bí Ọ̀yọ́ ẹ lè fi bí Ifẹ̀ ẹ lè fi bí àwọn ọba báwọn yẹn wí àwọn ọba tá à ń sọ àwọn ọba ìlú kéréje làwọn yẹn ìlú kéréje làwọn ọba yẹn ẹ lè fi bí Àtaọ̀jà tẹ bá ń sọ pé first class à ń sọ àwọn tó yẹ pé ọba tó rin ilẹ̀ pé àwọn tó lẹ́nu ń bẹ̀. kò sí Haúsá nílẹ̀ Haúsá tó wọ́n sọ pé Ọọ̀ni ọba Ọọ̀ni wọn gbórúkọ yẹn rí tàbí ilẹ̀ Ìgbò tàbí wọn bẹ̀rù kọ Aláàfin Ọ̀yọ́ wọ́n ti máa gbọ́ ti pẹ́ mí gan wọ́n kà á nù ìtàn Ìwó bá wo a bá ń sọ̀rọ̀ mi ìfẹ́ kẹ́ máa fi sentiment ti yára lọ straight tí omi yìí sì a bá sọ pé àwọn ọba nígbà tí ayé bẹ̀rẹ̀ sí lajú tó ń develop àwọn ìlú mi láṣẹ ń dá àwọn ìlú mi mọ̀ náà àwọn Ọọ̀ni ti wà kẹ́tí kọ́tó bí àwọn bàbá wa ni Ọ̀yọ́ ti wà tipẹ́ Ẹ̀yọ́ empire ṣàgbọ́ Ìwó empire rí ni èmi ò ń sọ̀rọ̀ sí mi ò sọ̀rọ̀ sílùú kankan ṣùgbọ́n a máa fi rọ́pò títọ́ lójú ìwọ́n tó ń dùn mí tí wọ́n sọ fún ilẹ̀ kan pé ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fi ń gbogbo nǹkan wọ́n fi máa ń ṣe bí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n dà mo ti wà ní sìn wọ́n á lọ sọ́dọ̀ ọba kan fún ọ pé ẹ lè dọ̀bálẹ̀ fún ẹ kí n lè kíní kan ọba ló nílẹ̀ Bible sọ fún wa respect the people in power follow the orders wà ní kúrò náà bẹ́ẹ̀ ó ní ká tẹ̀lé wa fún àwọn aláṣẹ so gbogbo táwọn yẹn ń ṣe wọn mọ nǹkan tó ń sọ ni because kẹ́nìkan máa kàn sọ̀rọ̀ wọ́n dé sọ ok ẹ wọ ọ̀rọ̀ tẹ sọ́ọ́sì Olúwo àti ọba Ọ̀fìfẹ́ olórí kan kọrin oníwọ̀ lọ̀gá èmi lọ̀gá tẹ tó ń parọ́ fún Obama tẹ tó parọ́ mọ̀ lọ́kọ̀ ìgbọ́rọ̀ lòún pa ṣe tó mọ̀ pé Ọọ̀ni Ọ̀fìfẹ́ kì í ṣe ẹgbẹ́ ọba kọ́ba ṣe tí ó mọ̀ ṣùgbọ́n wọ́n ti máa fẹ́ fi kíkan ṣe wọ́n ti máa ti ń pòwe náà yẹ Yorùbá wọ́n ní ó ti gbàgbé wọ́n ṣe ń pa òwe yẹn wọ́n ní bá fẹ́ jogún kógún ìtọ́jú náà lè yàn pa bẹ́ẹ̀ ni. so mo fẹ́ sọ nìyẹn olódù. ọ̀dà ó yé gbogbo àwọn onílàákàyè nígboro ayé ọ̀dà ẹ ṣeun ọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí ẹ ti sọ ẹni ojútùú ni pé kóníkálukú pín ká padà sí bíyá irú ìlànà títà àtijọ́ regional àbí. nǹkan méjì ni mo sọ nǹkan kẹta violent ló máa hẹ̀ndẹ̀ alákọ̀ọ́kọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀kọ́ mo sọ yẹn kàn dìde wọ́n dẹ̀ bí àwọn bàbá ilẹ̀ Haúsá káwọn náà dìde kàn lọ bá ààrẹ kàn wá ojútùú sí nǹkan kò sẹ́ni tí ò mọ àwọn tó ń ṣe nǹkan yìí ibì kan náà ti ṣẹ̀ jáde nǹkan báyìí mo sọ fún wọn pé kàrọ̀ kan ṣe yẹn lẹ́tà náà ń kọ àwọn bàbá yín ń wẹ̀ náà dókó tiwọn àmọ̀rí ìbáàbù ìdísọ́nà Ìgbò ṣe sọ̀rọ̀ burúkú mo sọ yẹn náà alákọ̀ọ́kọ́ nìyẹn tó lè fòpin sí nǹkan báyìí irú Ọ̀sàmà Ìgbínẹ̀dàn tó wà lẹ́dọ̀ yẹn kó náà dìde yọ tó ṣe yín sí ọba of Benin kó náà dìde Ọọ̀ni of Ifẹ̀ Aláàfin of Ọ̀yọ́ bàbá Ọbásanjọ́ bàbá Fáṣọ̀rántì gbọ́n àwọn àgbààgbà bẹ́ẹ̀ yẹn ọba Akíntóyè wọ́n kóra wọn lọ wọ́n tẹ̀ ti sọ kíni ẹ sílẹ̀ káàrẹ́ pé gbogbo papọ̀ kí là lè ṣe kódà kán ló wọ́n mọ̀ tí ń bẹ̀ kán ṣe kíní alákọ̀ọ́kọ́ nìyẹn tó fi lè yanjú ní àkọ́kọ́ náà kọ́kọ́ sọ nìyẹn ẹlẹ́ẹ̀kejì èyí lè jẹ́ dárúkọ sí yẹn pé region yẹn ni pé kálukú amójútó lù ẹ̀ èyí pa máa para wa irú south west yìí sì à ní region tiwa gọ́fúnà wà ń bẹ̀ o bẹ́ẹ̀ àwọn adájọba wa ṣe níta bá fẹ́ lù wọ́n la fẹ́ àwọn ọlọ́pàá tiwa àwọn sójà ti tiwa south east náà ní titi ẹ̀ ṣùgbọ́n region this headquarter head olóma head gbogbo wọn lọ́ma pa aláṣẹ gbogbo wọn nìyẹn ìyá tó help ẹlẹ́ẹ̀kẹta òun lè tán ṣẹlẹ̀ sí bá dàmí lóògùn máa fọ́ lẹ́yìn pété yọba lè gbà wá sílẹ̀ agbára wa sílẹ̀ that is not pè ní young justice ìdájọ́ ọwọ́ ara ẹni tó bá di pé àwọn arábí yìí o wọ́n ṣe nǹkan báyìí àwọn náà máa sá ṣùgbọ́n yẹn ẹni tí ò jẹ́ gbì wọ́n máa kú gbì ni o because innocent àwọn ènìyàn náà máa pa táwọn náà máa retaliate yìí sí àwọn ìyá tí ò mọ ọkọ wọ́n mọ̀ ẹsẹ̀ náà máa pa wọ́n ti gbé kí Yorùbá ni wọ́n wọ́n gbé kí wọ́n ṣe Haúsá so lẹ́ẹ̀kẹta nìyẹn so n tó lè ṣe tí kí ni ẹ̀ máa fi stop nìyẹn
tí ò bá rí káma ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ gbàgbé ẹ̀ torí àwọn olóṣèlú yìí interest ẹgbẹ́ àti tara wọn máa ń rò torí àwọn máa ń lọ sí sójà mẹ́ẹ̀ẹ́dógún lè tẹ̀lé wọn polisi tó wọn dọ́dọ̀ wọn dé àwọn dẹ̀rẹ́ oúnjẹ tí mo máa jẹ fún lílọ ọdún kan tí wà nílé ẹ̀ wọn mọ̀ pé ìyà ń jẹ́ anybody so n tó wà bẹ́ẹ̀ gangan nìyẹn so àdúrà kankan gbà ní pé kọ́lọ́run lọ́jọ́ òní ẹni tó máa ràn wá lọ́kàn ẹ̀kan pa wọ́n dànù Sunday Igboho sọ ọ̀rọ̀ yìí ń gbà yẹn Gani Adams náà yẹn kó náà ti jàjà eré ńgbà kan tó lu ẹ̀wọ̀n sí gbogbo ẹ̀ bàbá Fáṣẹ̀hùn ṣé mo pé gbogbo àwọn olóṣèlú náà wà láyé wọn ní ọkàn ṣe sí o so mo fẹ́ bẹ̀ gbogbo ẹmọ Yorùbá pátápátá gbogbo àtọ́ ajá gbalagbala gbolé yín ẹ máa rán wọn sáwọn aṣáájú wọn pé ẹ jọ ẹ pa wọn bá wá láti dídí ìlú kan bẹ́yà ìlú wà ní wọn á dé Ọ̀yọ́ fàtí ẹ̀ bẹ́ẹ̀ àádọ́tọ̀ ní kíní tó ṣe nǹkan ṣe nǹkan wọn á lọ sọ́dọ̀ bàbá wa Tinubu àpèsè tí wàá gbọ́ tó ń wí o nìkan mọ̀ mú wá bí o gbọ́dọ̀ jókòó rántí ewu because kíní yẹn fìyà jẹ Nàìjíríà gidi gan nítorí ẹ̀fà tilẹ̀ Haúsá yẹn púpọ̀ jù ni pé Haúsá ní pọ́lísì kan nígbà tí bá wọn kírun papọ̀ ẹ̀ka tó wá tún ṣe Haúsá wọn kì í kọ́ mọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń fò àbúrúkú ìfìyàn ṣe Haúsá Nàìjíríà nìyí ni wọ́n o Haúsá Mali ni wọ́n o ṣùgbọ́n torí wọ́n ti ń ṣe Haúsá àbí ìgbé kan náà ni wọ́n so wọ́n lè ti wà láàrin Haúsá ìgbé ọba ẹ̀ẹ́dì dáwọn ọmọ wọ́n jọra wọn ìwádà tó ti wá nìyẹn so tí mo kàn fẹ́ fi kásẹ̀ lẹ́ nìyẹn olójú. ó dà ẹ ṣeun púpọ̀ ẹ pé nọ́mbà yín kẹ̀sì dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ ká máa ṣe lọ. nọ́mbà mi ò yí padà +34698256 +34698256 ìdáfẹ́ gbàmọ̀ràn ìṣẹ́dàkẹ́ pèmí lórí nọ́mbà ìtàgé lọ sí orí YouTube wa Belifa Citadel TV bí wọ́n ti kọ́ sí Google àgbéjáde tàbí Prophet Femi Wahab lórí Google náà ẹ máa rí gbogbo program tàbí ṣe Bembeyeke tẹ́ máa kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ ńbẹ̀ Ọlọ́run ò ní fi wá sílẹ̀ tàbí máa pàdé ní orúkọ Jésù àmín. àmín tó ẹ ṣeun àmọrírì yín gan ẹ̀yin èèyàn wa kí lè ro tiyín lórí eléyìí o ẹ jẹ́ àmọ́ lójú òpó ìsọfúnni ààbò Ọlọ́run yóò máa dúró yóò sì máa wà fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin lèèyàn wà lèèyàn yín béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bembeyeke lẹ́ ń pè mí lónìí ẹ ti wo lóní Bembeyeke ẹ máa ṣíà ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bembeyeke. ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. ṣiṣẹ́ àgbẹ̀ kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Isnadoms and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate ìkànnà balógun tí kò jìnnà sí Gateway Polytechnic ṣàpàdé 15-minute drive ni. Isnad ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ tiwọn. ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. ní èyí tó o bá fẹ́ nínú ẹ̀. ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀. 3 million naira ní éka kan. ilẹ̀ oko Isnadoms and Properties tún wà ní Ìtorí, Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó o bá rà. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912985960. gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa ẹni òṣìṣẹ́ a máa jalè.